ṣe méje àjòkó sórí ẹni téńté ọmọ aláṣẹ mo dé ẹja lọ kọrin ewì kí bàbá mi dáadáa bàbá onínúure òní gan lọ́jọ́ bí high chief bá ròyìn òfìgbórè line aláṣẹ àtolùdarí expo plus media group tó ń bẹ nílùú èkó tó tún fìdí sọlẹ̀ lábẹ́òkúta ìyẹn high chief edward dada lárùnsí dada dúdú bó o bá ń gbọ́ mi dada pupa tó ń bẹ lamẹ́ríkà ní máa kí ẹ lówó orí ìyáàfin abíọ́lá olówó orí motúnráyọ̀ lárùnsí aláṣẹ àtolùdarí dami ventures ilé bàbá olúwaṣèyí bàbá adámilọ́lá anáwó ọlátẹ̀rítẹ̀yẹ egun ṣóńṣó ti parí ike akáwọn mọ́ bí wọ́n gbé ń dáná ẹnu wọn àgbà ọ̀jọ̀gbọ́n onísùúrù lẹ́dúọ̀d anáwó ọlátẹ̀rítẹ̀yẹ bàbá lọ́ládé ará àgbórè ńlẹ́mọ̀n lídà ojúlówó ọmọ yorùbá àtàtà àti gbadé fáládé àti gbóyè fólóyè náà dada ládé ọ̀hún tọ́ sí edward dada lárùnsí mo ti sọdún èyí náà kọlọ́run jẹ́ kó o lè ṣèyí tó pọ̀ ó káre bàbá aláyọ̀ of ẹbí aláyọ̀ foundation group bá àròyìn friends group ní kí n máa kí ẹ all independent woman group wọ́n ní fèyí kì í délédélé gbogbo ẹbí aláyọ̀ náà ò gbẹ̀yìn bàbá tiwa kẹ́gbó kẹ́tọ́ kẹ́dàgbà kẹ́tàgbàdà láyé bí ó ti wá wù kẹ́pẹ́ láyé tó ẹ̀ ní mọ̀sàré ọmọ ẹ̀ sì ní fìṣẹ́ lògbà ó yá jẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀ ilé ọmọ ọ̀gbẹ̀yìn nímòtú ọmọ ọ̀gbẹ̀yìn ojorú ọmọ síkìtì ọmọ àrògbà ẹ̀ńbẹ́yìn lọ́mọ ajáwé lọ́ba lórí ẹ̀dùn ọ̀dàdà ọmọ ológùrùgùrù ọmọ ṣẹ̀gíṣẹ̀gí ilé ọmọ kóbárí ọmọ abílẹ̀jọrú àtọ̀lé ìjọba lórílẹ̀ akẹ́ ìgbẹ̀yìn ló ládé ìbílẹ̀ ṣe làlákè ńjọba jẹ adé ti wà lákè ìdá ti wà nígbẹ̀yìn kátó rábílẹ̀jọrú ó dòru ọ̀la ilé ọmọ ìgbẹ̀yìn ní mòtú ọmọ apàdé kẹ̀kẹ́ kó tó mẹ́mu òwúrọ̀ ilé ọmọ ọ̀ṣọ́ ìgbẹ̀yìn mẹ́kù ọmọ agbẹ́yìn kùlé fọba jẹ káre ọmọ ẹkùn tó fi tùrùtùrù a kì í jámọ lẹ́yìn ẹkùn kẹ́kùn ó pani jẹ a kì í wá lápá bàbá kámámà ní ti yeye ọ̀yá jẹ́rẹ̀ lé ìyá rẹ̀ ẹ̀ńbẹ́yìn lọ́mọ olówó òdù ọmọ ajíbọ̀sì ọmọ èpè òjà ọmọ òtòǹkùrò lówù ará òwú kì í ránró àwí mẹ́nu kúrò náà níran tó wú ọmọ àjírí ọmọ àjíyìn ọmọ ajílálà ọ̀sọ̀ ọmọ alára lọ́rùn àjílé ọmọ ajíbọ̀sì ọmọ èpè òjà ilé ọmọ alágùn àrẹ lé òwú ọmọ ẹfún rojọ́ epo ọmọ ajílà ọmọ arígbá ńlábuwó ọmọ atẹ́wọ́ gboyè ọmọ abọ́rọ̀ gboyè ọmọ afọwọ́mẹ́wẹ́ gboyè nílé òwú ẹni tó kọ́kọ́ là nílé òwú ogún ẹrú ló ní wọ́n lélẹ́yìn wò ní nǹkan ẹni tó tún là nílé òwú wọ́n léyìn léjì ìwọ̀fà wọ́n tún lélẹ́yìn wò ní nǹkan ẹni tó jẹ́ bíi tálákà tí ò lówó lọ́wọ́ eléhùn lẹ́gbẹ̀ta ya abọ́sọ̀kò jòjà sílẹ̀ òwú kólé baálé ó bá kógun ẹrú abẹ́jì ìwọ̀fà abẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọmọ ilé ọmọ òdúrú ọmọ ògèdè ọmọ ògègè ọmọ orí ìrókò ọmọ alábíamọ ọmọ aládé làgbà bẹ̀gbẹ̀ yọ̀ọ̀yọ̀ ilẹ̀ máa ń lidà ojúlówó ọmọ yorùbá àtàtà ṣé ń bẹ́ wúrẹ́ yín ọmọ yìí ọlọ́dẹ ni lọ́jọ́ ọmọ kọ́kọ́ rí lárùn sí mọ́ pé èèyàn ni mò ń rí abánimúlẹ̀ mọ́ dání egun ṣóńṣó ti parí kí akáwọn mọ́ bí wọ́n gbé ń dáná ẹnu ọ̀jọ̀gbọ́n onífàájì bàbá olúwaṣèyí dídá tó dáyé wọn ọmọ ọlọ́lọ́lá ìgbà tó dáyé gan lọ́lá rẹ̀ wá hàn dé ẹ wá wo bàbá adámilọ́lá bó ṣe fàtàrí fa náírà mọ́dọ̀ mo ní kó pẹ́ bọ́mọ owó ti pẹ́ lé ara kó dàgbà kó gbó kùjọ́kùjọ́ kó fọwọ́ pawú kó fèrègì jóbi ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ bì lórí àtẹkárí ọlọ́dọọdún níredíre ò ní bùrìbùrì báwọn jíjó ìyá àlìájà ọlọ́run òṣèbí first lady ẹbí aláyọ̀ foundation independent women group welfare officer ojúlówó ọmọ yorùbá àtàtà group òun gan ló ní kí n fèyí kì ọ́ délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò níbejì rí kó ní ayére bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.